ẹ kalẹ́ mà. Yes, sir. Mo ní nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ gbà mí nímọ̀ràn. À ń gbọ́ yín mà. Okay, sir. Mo ní ìṣẹ̀lẹ̀ wípé mo ti marry. Nígbà tí mo bímọ, mo ti lóyún kí n tó bímọ. Nígbà tí mo wá bímọ, àwọn fámìlì ọkọ mi ń ṣàwà. Wọ́n wá lé mi pọ̀ létí. Yorùbá yín ò yé mi o. Ẹlẹ́ẹ̀tì lóyún kẹ́ tó bímọ. Mo ti lóyún kí n tó ṣe wedding. Tí a dẹ̀ ti ṣe introduction tẹ̀lé kó tó di pé mo lóyún. Okay ma. So nígbà tí mo wá bímọ, àwọn fámìlì ọkọ mi ṣàwádé pé wọ́n wá lé mi kó ní ìgbà. Àwọn fámìlì dádì mi sọ pé àwọn ò fọwọ́ sí bí ọmọ àwọn ṣe fẹ́ lọ. Wọ́n ṣàdé ní okùn rẹ̀ kódà bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ yọ ọmọ mi ò sì gbà orúkọ. Ó ṣẹ̀ pé 5 months ní báyìí. Kò dẹ̀ sì gba orúkọ. Àti ìṣe ni mo wá ní kẹlà ní márùn fún mi kí n ṣe. Ẹ ṣé. Kí ni èjì yín mà? 26. 26. Bẹ́ẹ̀ni sà. Ẹ ṣé, ẹ kì í ṣọmọdé mọ́. Ẹ ní wípé kó tó di pé ẹ lóyún gan lẹ ti ṣe introduction. Bẹ́ẹ̀ni. Ẹ ti wá lóyún kó tó di pé ẹ ṣe wedding. Bẹ́ẹ̀ni. Ta ló wá lóyún kù ní ọkọ yín wà? Àwọn bàbá ọkọ mi ló wá lé. Ṣéjọ́ tẹ́ ẹ ṣe wedding wọn sí ń bẹ̀ ni? Àwọn wà ń bẹ̀. Kí náà sọ pé ẹ ṣe tó fi wá lẹ́yìn kù ní ọkọ yín? Wọ́n ní pé àwọn fámìlì àwọn dádì mi sọ pé àwọn ò fún wa lọ́mọ. Nígbà bẹ́ẹ̀ sì ni sọ pé wọ́n ń tírẹ́tà wọn. Ṣé dádì tí yín ò fi yín fún wọn ní? Dádì mi àti dádì ni wọ́n ti jọ dé pàtì tipẹ́tipẹ́ dágbà tá a ti wà ní kékeré ni. So mi ò dẹ̀ jẹ́ kí dádì mi wà orí ẹ̀ pé mo ṣe wedding. Ok, ìgbà tí dádì wá wọ́n wá mọ̀ pé ṣe wedding yẹn náà wá gbógo ti fámìlì ọkọ yín. Bẹ́ẹ̀ni sà. Ní bàbá ọkọ yín wá lé yín jáde pé lọ bá bàbá rẹ o kò fi ẹ́ fún wa o àbí? Bẹ́ẹ̀ni sà. Ok, ìyàwó lẹ ṣe wedding mà? Ní ọdún tó lọ náà ni. Lẹ ṣe kálẹ̀ wà lé 25 ọ̀la yẹn àbí? Bẹ́ẹ̀ni sà. Kí ló dé tẹ̀yìn ò sọ fún mọ́tò yín pé lóòtítọ́ kékeré lẹ ti kó wa kúrò lọ́dọ̀ dádì wa? Kí ló dé tẹ̀yìn ò sọ fún? Wọ́n jẹ́ kí n mọ orí àbá ọ̀tún dádì mi. Kódà mi lè sọ pé bóyá dádì mi wà láyé àdéhùn láyé. Ìwọ obìnrin ṣó ń gbọ́ mi nílé báyìí? Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin ẹ̀kọ́ mò ń bá wí. Ìwọ obìnrin ṣó ń gbọ́ mi nílé báyìí? Ṣé ẹ ti rí tí dà sọmọ ọlọ́mọ lágbádá báyìí? Ìwọ obìnrin tó kọ́kọ́ lọ ẹ̀ tàbí ọkọ ló kọ́ ẹ̀. Ṣé o ti rí ní tẹ́ ẹ dà sí ìgbésí ayé ọmọ ọlọ́mọ tó wáyé tiẹ̀? Bẹ́ẹ̀ ń fògùn fẹ́ra yín ni kò kú yé wa. Bọ́n fi fọ́tò ara yín hàn yín ni kò tiẹ̀ yé mi. Ẹ̀wọ̀n tí wọ́n dà sí ọmọ ọlọ́mọ lágbádá báyìí. Jésù páàrin wa àtọ́pẹ́ Ògún ẹ̀dẹ̀ mú gbèsè ayé àwọn ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ ń fìtìná tiẹ̀ lábẹ́ ọ̀run lábẹ́ sánmọ̀ tí Ọlọ́run dá. Ṣé ńgbà tí ẹ wá bímọ ṣé ilé ọkọ yín lẹ bímọ sí àbí níbo lẹ ń gbé sìn? Bẹ́ẹ̀ni wọ́n ní ọ̀la wà bọ̀ mo ṣàtúnkù níbẹ̀ ọ̀dọ́ mi ni mo wà báyìí. Ó tiẹ̀ dábàá. Ṣé ńgbà tẹ bí ọmọ ẹ tí sọmọ lórúkọ tó fi lé yín? Bẹ́ẹ̀ni jọ́kejì tẹ bí ọmọ náà lé yín kúrò. Jọ́kejì tí mo bímọ kódà hospital gan tí mo wà wọ́n nínú àgbẹ̀jẹ̀ torí fún ara mi ni mo bímọ ọ̀rọ̀ tó gbélé ọmọ mi jáde tí wọ́n rán mi. Iṣẹ́ wo lọkọ yín ṣe? Bricklayer ni. Kí ni èjì ọkọ yín? 30 years báyìí. Àánú kì í ṣọmọdé ẹ tún wá gbọ́ tí mo fẹ́ sọ yìí àbí wọ́n lọ́ọ́ wá gbà mí ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí. Ṣé nígbà tí wọ́n ní kẹ́ ẹ máa lọ ìyẹn ni pé hospital lẹ gbà lọ sọ́dọ̀ ìyá yín? Bẹ́ẹ̀ni. Kí lọkọ yín wá ń sọ ṣé náà ní kẹ́ ẹ máa lọ nígbà tí bàbá ẹ ní kẹ́ ẹ máa lọ òun náà ní kẹ́ ẹ máa lọ ni? Máa sáré wo nọ́mbà yẹn ooo. Káàdì yín gbà yẹn. Ẹ̀jẹ̀ náà lè mọ́ta. Ṣé káàdì yín tán ni? Bẹ́ẹ̀ni wọ́n fẹ́ lọ gẹ́ẹ̀tì káàdì mi. Ṣáyé tó bá dìgbà míì ẹ gbọ́ tèmi tẹ́ bá ti ń gbọ́ ètò kan lórí afẹ́fẹ́ ṣó ti yé yín mà? Ìtẹ́ni ẹ bá fẹ́ lórí afẹ́fẹ́ ni kẹ́ ẹ bá fẹ́ torí òun ló ń ṣètò philosophy program yẹn òun ló mọ much nípa ẹjọ́ torí Ọlọ́run irú àwọn ìbínú òun correct yín ni irú àwọn ètò báyìí èèyàn máa ní enough kọkà lórí aago ni torí ọ̀rọ̀ ìjìnlẹ̀ lẹ fẹ́ gbọ́ sọ̀rọ̀ mi ti yé yín mà?
kéde ẹ̀ ṣe mi máa bá yín sọ̀rọ̀ àwọn ọlọ́gbà yín ni ó bá yín sọ̀rọ̀ ọlọ́run àṣẹ̀dá ló máa bá yín sọ̀rọ̀ ní tí mò ń sọ yé mi o ṣé mọ́mí yín wà ń bẹ̀ yẹn. rárá sí àmì ìsì lọ́dọ̀. èyí tẹ́ sọ ni pọ́dọ̀ mọ́mí yín lẹ̀ ń gbé ń sìn. bẹ́ẹ̀ ni arẹ́ǹtì lè ní wọ́n sì ní síbi kan àwọn dáṣẹ́ ti lọ lé mi. ẹ̀yin ń gbé pẹ̀lú ọmọ tí yín bì kan. bẹ́ẹ̀ ni. àwọn náà rẹ́ǹtì lé ń bì kan. bẹ́ẹ̀ ni. ọmọ mélòó wọn bí fún dáàdi yín. àwọn méjì ni. iná bí fún dáàdi yín ṣé wọ́n rì márì lẹ́yìn ìgbà yẹn àbí wọ́n rì márì. wọ́n lè má rí. wọ́n fẹ́ tọkọ mélòó. ilé káńtì ẹ̀ ṣá. ṣáàtú bíi mẹ́ta ṣá lẹ́yìn dáàdi yín. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. àtọkọ mẹ́ta. bẹ́ẹ̀ ni. mẹ́ta àbí mẹ́rin. ó máa tó bíi mẹ́ta sí mẹ́rin ṣá. yẹ́sẹ̀ mẹ́rin àbí. yes. dáàdi yín ló ṣì karùn-ún. bẹ́ẹ̀ ni. ṣọ́dẹ̀ bímọ fún mẹ́rẹ̀ẹ̀rin yẹn. ló sọ bí wọ́n bímọ bọ̀ ẹnìkan tẹ̀yìn wọn wọ́n bímọ fún bọ̀ ìyẹn ṣáìsì. níbo ni. torí yẹn sábà stay sọ́dọ̀ wọn náà dádì mi ló rán mi lọ sí school ní fish so mi sábà stay sọ́dọ̀ wọn àbúrò mi ló stay sọ́dọ̀ wọn. ẹ̀yin yẹn tẹ́ ẹjọ́ lọ́gbọ̀n ayé ṣe ń gbọ́ mi nínú ayé ṣe ń gbọ́ mi lórí ètò ṣe ń gbọ́ ìgbésí ayé arábìnrin yìí ṣe ń gbọ́ mi lórí ètò báyìí ṣe ń gbọ́ mi báyìí lórí ètò báyìí. ó bímọ sọ ẹ ń bá bímọ ní ẹ kó tàn kẹ́ ẹ ń bá bímọ ní kó tàn kẹ́ ẹ. torí tẹ́mù ìgbà kan dádì mi sọ pé àwọn fẹ́ wá gbá àwọn ní kò sí nǹkan tó jọ àwọn lè kó wálé. dádì yín fẹ́ gbà yín wọ́n ní kò sí ní tó jọ ọ́. bẹ́ẹ̀ni. ẹ tún wá fẹ́ ṣe wedding wọn tó wá pe dádì yín. bẹ́ẹ̀ni. ṣẹ́yìn òbí wọn lè rè pé mọ́mì mi kí ló ṣẹlẹ̀ tẹ́jì kí dádì mi wá fún wedding mi ẹ sọ fún wọn gbà yẹn. wọ́n ní pé nígbà tí mo bẹ̀rẹ̀ school dádì mi wọ́n jẹ́ wá ní tẹ́ǹtì tó náírà especially èmi pé mo ń gbọ́ yín. wípé especially èmi àbí àbúrò mi àgbà tábìlì mi ti wà ní bébí làwọn lè kó lọ́dọ̀ wọn pé kò sí nǹkan tó jọ. tó ọkọ mi gan fẹ́ ní kóhùn wá wọn lọ wọ́n ní kò sí nǹkan tó jọ. ọkọ alálùbáríkà ìyá yẹn ní kò sí nǹkan tó jọ ọ́ àbí. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. ṣé fóònù nọ́mbà dáàdì yín wà lọ́wọ́ yín. mi ní nọ́mbà àwọn àbúrò wọn mo ní nọ́mbà wọn. ṣé tí mọ́mì yín náà wà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni. ṣé tọkọ yín wà lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni sà. ṣé tí ẹ bá nífẹ̀ẹ́ ara yín mà èsì mo fẹ́ sọ ẹ tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín ni o nọ́mbà fẹ́bẹ̀ ní kì í ṣe nọ́mbà túláàsì o tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín mà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ wá rí mi ẹ jẹ́ ń bá yín pe ọkọ yín ká pe bàbá ọkọ yín kí n bá yín pe dádì yín torí tó ti ń dáa jù ní kẹ́ ẹ padà sọ́dọ̀ ọkọ yín abẹ́fẹ́ padà síbẹ̀ mọ́ ni mà. mo fẹ́ padà kódà mo ń tẹ̀ pé kí n kó lọ́dọ̀ mi nínú ìlú ní tí mo bá kó lọ́dọ̀ àwọn kọ́ mi lọ́mọ. ṣé ẹ ti gbọ́ báyìí ṣé ẹ ti gbọ́ báyìí sìn ṣé mọ́mí yóò fẹ́ kẹ́ ẹ padà sọ́dọ̀ ọkọ yín. bẹ́ẹ̀ni kò dẹ̀ wù mí kí n máa lọ́kọ káàkiri. bíi tiwọn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni sà. wọ́n tún wá ń fi ọ̀rọ̀ lẹ̀ pé tẹ́ ẹ bá tún kù lọ́dọ̀ àwọn ọkọ yẹn lọ́wọ́ ní kẹ́ẹ̀tún lọ́kọ mi nìyẹn bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. mo dúpẹ́ ìyá tó bí mi láì ṣubú ń lè wẹ̀. kódà táyà ìgbà kan ní ìwà sí wọn tí wọ́n máa ń ṣe sí mi mo dì náà pé àwọn kọ́ ni wọ́n bí mi tó ẹjọ́ yẹn gan wọn mú mi pé èmi dè ní àwọn pé àwọn kì í ṣe àtúnṣe pé. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ arábìnrin. bẹ́ẹ̀ni sà. tí ẹ bá nígbàgbọ́ nú Ọlọ́run látara mi ẹ gbọ́ tèmi o. ìyá yín ò bá àkànyẹn lọ́mọ só ti yé yín lórí ìrìn àjò tẹ́ ẹ fẹ́ rìn yín só ti yé yín. ẹ rí i pé Ọlọ́run kì í ṣíwọ́ ọjà san fún èèyàn Ọlọ́run dẹ̀ kì í sí lẹ́yìn alábòsí mo sọ gbólóhùn kan Ọlọ́run ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ kó ní ká máa wò bọ́ láti sánmọ̀ kò sí agbára tí Ọlọ́run ò ní àfi tí ò bá fẹ́ ṣe ẹ rí i kó mọ̀ fi rẹ̀ hàn wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n ń pè lọ́lọ́run nìyẹn tí ẹ bá lè ṣe nǹkan kan mà ìyá yín faramọ́ o kò faramọ́ o tí n bá lè rí dáàdi yín bá sọ̀rọ̀ àwọn ẹbí ọkọ yín bá sọ̀rọ̀ àtọkọ yín ìyá yín faramọ́ kò faramọ́ ẹ̀yin ẹ fi ilẹ̀ fọlọ́run àṣẹ̀dá ẹ̀yin ó padà sọ́dọ̀ ọkọ tiyín ṣó ti yé yín mà ẹ̀yin ó padà sọ́dọ̀ ọkọ tiyín ẹ wá sí ọ̀dọ̀ mi ní àárọ̀ Friday ó yẹ kẹ́ ẹ ti pè gan before now irú àárọ̀ yín sì ẹ̀ bá kàn wá ní
ẹ jọ ẹ bá lè wá next week Friday ẹ jọ ẹ wá. báwo ni mo ṣe lè gé ìtọ̀dọ̀ yín. ṣé ẹ mọ ìwọ èrò mi ní ànímọ̀. ṣé ẹ mọ Wo Road. bẹ́ẹ̀. tẹ bá ti dé Wo Road ẹlẹ́n lọ sí Prince FM òru mẹ́ni ọ̀wọ̀ ẹlẹ́n lọ síbẹ̀ ẹgbẹ́ express la wà. ẹ jọ ẹ máa bọ̀ láàárọ̀ Friday gbogbo àwọn contact ọkọ yín bàbá ọkọ yín ni àbúrò ọkọ yín ni dádì yín ni mọ́mí yín ni ẹ jọ ẹ mú wá fún mi. tó ti yé yín mà ẹ jọ ẹ mú wá ayé yín ò ní bàjẹ́ ẹ ní mọ́ rìn káàkiri inú ayé. nọ́mbà ìyàtẹ̀yìn mú ti yín nìyẹn ẹ wàá tún yàn báyìí wọ́n fẹ́ dá ìrìnàjò gbèsè ayé ọ̀tá yín rú ni ìyá dẹ́ẹ̀dù tó náà bá lè máa gbọ́ program yẹn lálẹ́ kí ni èjì ya yín. bóyá 50 sà. yóò tiẹ̀ ti gbójú ọjọ́ orí ẹ̀ gan lọ ẹ̀ pé ń kiri inú ayé ni tí yín ò ní bàjẹ́ ẹ máa bọ̀ next week Friday ṣé ti yé yín. ẹ má ronú o ẹ má ronú o ẹ má ronú o ọmọ tó kù lára yín ọkùnrin náà lè máa bí fún ṣó ti yé yín ẹ̀ẹ́dẹ̀jọ jèrè àwọn ọmọ yẹn. abaniláròjẹ kò ní báyọ̀ yín jẹ́. ìwọ tó jẹ́ ọmọ lọ́wọ́ òbí àti ìwọ tó jẹ́ òbí lọ́wọ́ ọmọ kábíyèsí rẹ̀ Elédùmarè gbọ́gbọ́lò tí mo fẹ́ sọ ìwọ tó jẹ́ ọmọ yìí abalajọ tí wọ́n bá bí èèyàn láyé tí yóò bá túnra rẹ̀ bí mọ̀jẹ̀ kí n tàn án bó ti wulẹ̀ kan bí ẹ dáa tó nínú ìdílé tó bá wọnú ayé lọ o ní láti túnra rẹ̀ bí o ní láti rántí ọmọ ẹni tó o ṣe àwọn àṣìṣe wo làwọn òbí ẹ ṣe nínú ayé àwọn ìrìn àjò wo náà rìn a kì í mọ rìn kórí ó mọ́ mi bọ́lá ṣe ṣètò ayé nìyẹn ó tún wáyé kí tiẹ̀ kó tún wá san